Ọlátúnjí o Àjì Afeez Àjàní ní ṣọdún ọmọ àgbéká òkú èwo gbogbo ọpẹ́ yà láwùrà bí ọba alájà ní kíkú má pa ọ́ kò dògo láyé. Àjàní àfọ̀bàjẹ́ ọmọ ilé ẹlẹ́mọ̀ onídòfò yìí níyọ ọmọ ejò méjì ọmọ àgbékẹ́ ò gbéra nílẹ̀ kò dìde. Àjàní àfọ̀bàjẹ́ ọmọ ilé ẹlẹ́mọ̀ onídòfò yìí níyọ ọmọ ejò méjì ọmọ àgbékẹ́ kò dìde. Alájàní o mo bá ọ dúpẹ́ ọmọ Ọlátúnjí o ọpẹ́ yẹ lọ́rùn aláwùrà bí ọba tó pa ọmọ kórí dá ọ sí o títí dọjọ́ ogbó rẹ̀. Alájàní àfọ̀bàjẹ́ òkú ọdún. Àjàní àfọ̀bàjẹ́ ọmọ ilé ẹlẹ́mọ̀ onídòfò yìí níyọ ọmọ ejò méjì ọmọ àgbékẹ́ ò gbéra nílẹ̀ kò dìde. Ọ̀làdún ní mọ̀jọ ẹ̀ lọ́dọ̀ Olúwàgbẹ̀mí nìyí Oyinmọ̀ tiẹ̀ nínú afárá ìrèké mọ tiẹ̀ lákùúrọ̀ ọmọ Ọlátúnjí bó ti mọ tirẹ̀ lóní lágbọ́ lọ́hùn ọba onídẹ̀ẹ́ni àkọlẹ̀ ẹ̀bùn òkú èèwọ̀ ọdún kórè ó jẹ́ òtàgbà àlàgbà àṣẹ ọmọ Abídèmí ó yá gbéra nílẹ̀ gbéra nílẹ̀ gbéra nílẹ̀ ọjọ́ lọ onígangan ní sọjọ́ bí ìrẹ́ kórè ó jẹ́ òpẹ́ láyé ọmọ àgbékẹ́wà gbówà tó ń lé ayé lágbó lọ́hùn ọba olówó orí ọkọ̀ Yétúndé bàbá Abdulmateen Rèmídé Elédùà òkúkú níjẹ́ orí pọ̀ ọmọ èmi bá ọ dúpẹ́ o mo bá ọ dúpẹ́ lọ́wọ́ lọ́hùn ọba tó dá ọ sí alájà ni mo ń gbọ́ná ò ní bá wọn kú kó wọ́ láyé wàá borí ọ̀tá torí wípé lónìí ò bá wọn jáwé olúborí o ìwọ ti dàràbà ọwọ́ ò wá ní ká ọ jáwé pẹ́pẹ́ kó o pẹ́ nílé ayé tẹ̀bí tara ààrẹ gbogbo ò ní ya wèrè ò ní ṣí ìṣe wàṣọdún ọ̀la. Àjàní ó yá gbéra nílẹ̀ òdì ìdè mo ní òdì ìdè ó yá kájọ délé bàbá rẹ̀ Adérónkẹ́ mo ní ó yá kárayé tó rẹ̀ gbàdó. Àjàní àfọ̀bàjẹ́ ọmọ ilé ẹlẹ́mọ̀ onídòfò yìí níyọ ọmọ ejò méjì ọmọ àgbékẹ́ ò gbéra nílẹ̀ kò dìde. Adérónkẹ́ mo mórí kí àwọn bàbá rẹ̀ Àjàní àfọ̀bàjẹ́ ọmọ ilé ẹlẹ́mọ̀ onídòfò yọ ọmọ ejò méjì ọmọ ejò kànnàgbọ̀nàgbọ̀ tí kò gbọ́dọ̀ ọ̀bùn níjẹ̀ ọmọ akátápá màsà Àjàgbani jàgbára ẹ̀ ọmọ ẹkùn tó páyò ọmọ ẹkùn tó mojú ọ̀nà ọmọ Ògúnyẹlé Ògúnyẹ ẹ̀ta ìran tó tí yọ ọmọ ẹnì kankan rárá ọmọ adìyẹ tálákà níjẹ láàrin ìgbẹ́ tó ló wá jẹ ní gbangba oko ọyàn mọ́ gbọ́ Àjàní o ìwọ lọmọ bàbá tẹ̀bí ta àrè bàbá yín kú sóde ó dá àtàn bàbá yín kú sóde ó dá àpọ̀n ńlẹ́ ọmọ bàbá tẹ̀bí ta àrè ọmọ Owóyẹlé Ògúnyẹ ẹ̀ta ìran tó sì yọ ọmọ ẹni kankan rárá ọmọ rò ó kẹ́ o ọmọ rò ó kùn o ọmọ rò tó ń dún yùmúyùmú 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 lórí àparùn. Àjàní àfọ̀bàjẹ́ ọmọ ilé ẹlẹ́mọ̀ ọmọ ejò méjì ọmọ ejò kànnàgbọ̀nàgbọ̀ tí kò gbọ́dọ̀ ọ̀bùn níjẹ̀ òkú àdó Adérónkẹ́ mo ti bọ́ délé ìbá
ọdún eléyìí ò wá ní jáse mọ́ orógbó ló ní ògbó obì ló ní òbí kúdà àánú òkú ọdún òkú àṣeyẹ ìwòyí àmọ́dún wàá sọdún owó ọdún ọlá ọdún yìí ọdún dùnú lágbàlá òrà bí ọba ọyá mọ́ gbọ́ olúwa gbé mi níyì gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ olúwa ti gbé ọ níyì aláwòrán bí ọba mi ó ti gbé ọ níyì tilétilé tẹ̀bí tará ó wá nírìnà kòbí ó nírìnà kọ̀fọ̀ ọjọ́ ibi bá ń pọ̀nà ó ní báwọn rìn lọ́nà ó ní tajọ gbé ṣáájú adélébárè àrìnà kórè àkóyá ibi adéròǹkẹ́ ní pèrí rẹ̀ àjà níbẹ̀ tí rẹ̀ bá wá já kankan má ṣe mí kan rárá ọmọ eégún gbọ́rí à ń salẹ̀ èmi ṣe àjànàkú gbọ́rí ìjà ń bọ̀ à ń lè bọ̀ níṣẹ́ nílára iwájú bàbá mi gangan ló lásán mọ́dìgbà bọ́ lọ́wọ́ mojò mo wá